tó o bá ní ká nítumọ̀ mi lè gbàgbọ́ ti gómìnà mọ́ bọ́n mo lè tàpá o lè sọ̀rọ̀ tó yẹ kó máa bàyẹ̀ lórúkọ jẹ́ kó ní rí nǹkan kan fi tó ní rògùn fi ṣe kó má lè wá mọ́tò ẹ̀ lọ́bẹ̀ sá o. I have an audience in this country tó o bá ti kọjá yìí abẹ́rẹ́ ti sọ̀sọ́kùsọ nípa ẹ̀ abẹ́rẹ́ ti sọ̀tàn tí ó yẹ kó gbọ́dọ̀ yọ state ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà gbọ́dọ̀ túlé ká àgbàlagbà gbọ́dọ̀ jẹ́ sọ pé dandan wọ́n gbọ́dọ̀ wọlé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ ajagun ni o tura ogun ni mo jà first tẹ̀lé ogun second tẹ̀lé ogun èmi rè báyìí o wọ́n rò pé máa lọ sí FCC mi ní padà dé kò sẹ́ni ológbò tó lọ lé ẹkùn tó pọ̀ ní akọni ni o ṣòkòtò lájọ wọ ìsá o ìbá mi rìkọ́dù kí ni wọ́n ẹ̀kẹ́ sọ fún Mákindé kó gbọ́ o ṣòkòtò kọ́ lájọ wọ̀ yìí ìbàntẹ́ òkè tó máa tu òkèlì tó máa tu ẹni tó bá ti gbẹ́yìn dání kó fọgbọ́n máa gbé o àwọn tó ti ṣògùn sí Mákindé ti pọ̀ kò jẹ́ kó gbọ́ta àwọn èèyàn tó ràn lọ́wọ́ mọ́ wọ́n ti kọ́kọ́ lọ ẹ̀ àwọn aleluya ti kọ́kọ́ lọ ẹ̀ wọ́n ti gbé lọ sórí awọ wọ́n ti tà fún ìtọ́ wọ́n ti tà fáyé kò lè mú mi láìra aleluya condition critical ẹni tó bá ti láìsàn lára tí ó tètè bọ̀ òun ló burú jù Ayọ̀ Fáyọ̀ṣe lórúkọ mi o Ayọ̀ Fáyọ̀ṣe òjòkó mọ́lẹ̀ tá a bá ti sọ fún èèyàn pé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ èkìtì ayé àṣìgbọ̀dọ́ra lọ́ra gbò bẹ́ẹ̀ ni sà àṣùgbọ̀n kó dọ́ra lọ́ra gbò lákẹ́ ètòkò tó tẹ́lẹ̀ ọmọ tó máa ṣùgbọ́n ọmọ tó máa wù. mo lè jẹ ọmọdé lójú o ṣùgbọ́n máa gbà ní mí tó bá ṣàkíyèsí ogun tí mo ti yà ó yẹ kán ti mú mi stọ́dì dáadáa gbogbo ogun tó bá sọjọ́ pé mo rẹ́ pa ẹni tí Buhari gbé mo rẹ́ pa ẹni ẹ̀kẹta tó máa ṣáàjì mi sí kóòtù ni mo ń lọ mú bọ̀ ni ó bá ti mọ̀ tó máa sọ fún ẹ o ṣùgbọ́n tó bá ti lè lọ forí kó jàkárí wò wò lá máa bẹ̀rù èyí o iṣẹ́ ayé la wà nínú ẹ̀ sá o má tọ́ mi o gbogbo ibi tó lọ nílọrin tó lọ ṣògùn nípa mi àwọn mẹ́rin tápátá torí mi kí Fáyọ̀ṣe kó tẹ́ kó kàbùkù nílọrin wọ́n rò pé mi ò mọ̀ ṣíọ̀ ẹjọ́ gbogbo ẹ̀kọ́ bí púpọ̀ fún Ondo State.